ó ti wá lágbára gan-an. Ẹ gbọ́ bí Obesere Àkàndé ṣe ní òun ò ṣetán láti dọ̀bálẹ̀ fún Alhaji Wasiu Ayinde o lábẹ́ bó ṣe lè wù kó rí. Kí ló fà á? Kí nìdí tí Obesere fi sọ̀rọ̀ yìí jáde? Ẹ gbọ́ lẹ́nu ẹ̀. sọ́fẹ́ni tí kò gbọ́ ẹ ṣáájú èmi ti sọ pé Olódùmarè ọba ńlá mo sọ pé tó bá kù lọ́ọ̀la tí màá sọ wípé Alhaji ẹ má bínú lásán àbí Alhaji ìdọ̀bálẹ̀ mi rè mo ní k'Ẹlẹ́dùmarè kó ya mú mi sọ́jọ́ kíákíá. Ìjà láàrin àwọn onífújì ò máa tí ì tán o. Lẹ́yìn Dr. Sikiru Ayinde Barrister àti Dr. Kollington Ayinla, ta ló kàn nínú Wasiu Ayinde àti Obesere? Ẹ gbọ́ ohun tí Obesere Àkàndé sọ o. Ẹ gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Tipẹ́tipẹ́ náà ni ẹ̀gbọ́n mi sí omi òtó ti wà láàrin àwọn méjèèjì yìí. Tí ẹ sì ti gbọ́ bí Obesere ṣe sọ́nù fọ́nrán pé òun ò ṣetán òun èpè lábẹ́ bó ṣe lè kó rí pé ẹni tó bá fúnyàn lọ́wọ́ lèèyàn náà máa ń fún lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, lẹ́yìn fọ́nrán tó ṣe yìí náà ni Wasiu náà ti jáde pé nígbà kan pé tó ní òun mọ nǹkan tóun fi ṣe èèyàn, àmọ́ gbogbo ti tòun náà ni pé ká máa dáríjìra wa. Ẹ̀yin èèyàn wa, ta ló kàn lẹ́yìn Barrister, Kollington tá a bá ń sọ nípa àwọn ọ̀gá olórin fújì? Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Obesere. Ọ̀tọ̀mọdé tó jáyé fá, èèyàn tó yẹ kúnlé tó já òní. Àgbà ti fá ẹ̀jẹ̀ ìṣeré fún pátì, èèyàn ta kéèjì, àkéèjì. Àgbà ti fá ìmọ̀lẹ́ tí kò yẹ kó ẹ̀rù àwọn yìí àjọ gbọ́dún ní ọdún bá èmi lọ́dún bá òòrùn lọ́jọ́ ọjọ́ bá ṣe máa ń ṣe ìyẹn lọ́dọọdún ó tún di lọ́dún tó ń bọ̀ àtúntò máa ń ṣe lọ́nà olúwa lọ́nà àbáàmọ́ gbọ́dù báyọ̀ àmì ifá ní ó polúwa ẹ̀jẹ̀ aṣọ ọlù ọmọdé tó jọ láǹfà ó mú fáwọn ó fi ṣe dáadáa ó dáfà kọ́lé ó dáfà ó tún ra mọ́tò ó dáfà ó bá kẹ̀kí mọ́lé mọ́lé. Sábà ní bíkì ẹ̀yìn èkúlẹ̀ èkúlẹ̀ mi àwọn mi olúwo ńlá ọlọ́wọ́ ọba tó máa ń gbé mi ìgbà òun ló gbálá ètò mi ga. Bọ́láwọ̀n ọba bó ṣe kẹ́gbẹ́ bọ́láwọ̀n ọba bó ṣe fi ifá kan lẹ́jọ́ àtọmọdé pẹ̀lú àgbà ẹ̀yin onílù ẹ fún mi lọ́rọ̀ sọ gbogbo nǹkan ló mà ní ìgbà ẹ̀jẹ̀ Oyèkúnlé tó já òfin. Oyèkúnlé tó bá bọ́dé lọ́nà bọ́lá wọn bá bọ́ ṣe sọ̀la ẹ̀tù àtọmọdé àtàgbà ló máa ń fún lọ́wọ́ a máa bá kúbẹ́kúbẹ́ Oyèkúnlé
ẹni tọ́lọ́hún ọba tó pọ́nlé ẹni tí ifá tó bọ́lá fún babaláwo tó gbọ́ fá ó gbọ́ fá débi pé òun gbọ́ngàn ó tún kọ́ pẹ̀tẹ́ sí i. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ gbọ́ ta ló yẹ kó jẹ́ ọ̀gá lẹ́yìn Barrister àti Kollington talẹ̀ yín mọ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ orin nínú àwọn méjèèjì àbí báwo ló ṣe yẹ kí wọ́n tó ẹ̀dá sí ẹ drop comment remember to like share and follow us thanks for watching all of you gbọ́dọ̀ ọjà fún gbọ́dọ̀ ọjà WhatsApp number page yìí.